Àgbàlá Gabriel, Àgbàlá Gabriel mélòó mo pè ọ́. Mọ́ lọ mọ́ sí bí ẹni tí wọ́n ń pè lólè tó tún gbọ́mọ ẹran jó. Wọ́n là ń pè lólè yìí tún gbọ́mọ ẹran jó. ẹ̀yin èèyàn ta lọ lọ́rùn àwọn náà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilé Muyideen pẹ̀lú pásítọ̀ Gabriel. Kódà wọ́n tún kẹ̀kẹ́ ọ̀rọ̀. Wọ́n ní kò yẹ kí pásítọ̀ Àgbàlá Gabriel kí wọ́n ní nǹkan kan ṣe pẹ̀lú ilé Muyideen mọ́, nítorí wọ́n náà ti gbéwèé lé fún Muyideen níwájú Alhaji Oríyọmí. Wọ́n ní olè ò bá wá kókó gbogbo ẹrù ilé Muyideen lọ. Wọ́n ní kò kàn wọ́n. Wọ́n ní nítorí ilé Muyideen ni. Muyideen ló nílé, òun ló nílẹ̀. ẹ̀yin èèyàn ẹ gbọ́rọ̀ tí Tani Olohun sọ nípa Àgbàlá Gabriel pẹ̀lú Muyideen. Àgbàlá Gabriel lèmi fẹ́ gbà ní ìmọ̀ràn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mo ti mọ̀ pé káàkiri àgbáláyé ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel pọ̀. Ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel pọ̀. Ìkan nínú àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel mo sì jẹ́. Torí Àgbàlá Gabriel jẹ́ nìkan tó máa ń ran mẹ̀kúnnù lọ́wọ́, ó lẹ́mìí ìrànlọ́wọ́. Ẹni tó bá ti wá lẹ́mìí ìrànlọ́wọ́ báwọn, irú àwọn báwọn àmọ́ rí wọn bí èèyàn gidi ni. Àwọn ènìyàn bí èèyàn gidi ni. Ìdí nìyí tí mo fẹ́ pé ẹ ń bá gbọ́rọ̀ mi mọ́ fi tí ó tẹ̀ gbọ́. Torí ẹ̀ka ìpè nígbà tí kéèsì Àgbàlá Gabriel àti Muyideen ṣẹlẹ̀ mọ̀ lára àwọn tó gbé Àgbàlá Gabriel rù. Ìpè èèyàn dáadáa ni. Èyí tó wá ṣẹlẹ̀ yìí Àgbàlá Gabriel wá ń béèrè nínú fíọ́nà tó ṣe pé olè jálé Muyideen. Ẹ̀yin tẹ́ wà ní àsórà kí ni ká decide, kí ni ká ṣe lórí property yẹn, lórí tẹ́ máa fẹ́ káwọn ó ṣe kí wọ́n mẹ́sẹ̀gì òun. Àgbàlá Gabriel, Àgbàlá Gabriel, Àgbàlá Gabriel mélòó mo pè ọ́. Gbogbo láyé gbọ́pọ́lọ́ o, gbọ́pọ́lọ́ o. Mọ́ sí bí ẹni tí wọ́n ń pè lólè tó tún gbọ́mọ ẹran jó. Wọ́n là ń pè lólè yìí tún gbọ́mọ ẹran jó. Ẹnu àbùkù tán fi kàn ọ́ tí o gbá fi dìde fọ́ngbà náà pé ẹni tó níyàn lórí gọ́tà tó lọ gbé ṣé wà tí ò dá lówù mẹ́rin kẹnu àbùkù wọn mọ̀ yẹnu ayé kù lára rẹ̀. Wọ́n bá bíyàn èèyàn mọ́ tún rẹ̀ bí ni. Dákun Àgbàlá Gabriel, ẹni tó wá ti ń ṣe pẹ̀lú property Muyideen ìfẹ́ kó o súnmọ́ mọ́. Yóò mọ̀ tọ́lá báwọn mímú sọ̀hún àtàwọn olùfẹ́ Àgbàlá Gabriel yóò mọ̀ tàwọn làgbẹ́ akíta lọ́nà tó ń sọ yìí. Torí wọ́n ní tá a bá fàgbòfò ègún àájúlẹ̀ tókùn ìwà fún lápẹ́rẹ́. Ìwọ fún Muyideen nílẹ̀ ni ó fún Muyideen nílẹ̀. Àwọn tó wà ní àṣùwà náà fún yín lówó láti kọ́lé sí i. Gbogbo tí wọ́n náà ṣe fún Muyideen ó fún un ní. Nígbà tó sì gbẹ́jọ́ lọ síwájú Oríyọmí, iwájú Oríyọmí ló fi gbogbo dọ́kúmẹ́ǹtì lé àti ìwé ilẹ̀ ló ti fi kó gbogbo ẹ̀ lẹ̀ tó sì yọwọ́ jọsẹ̀ tó gbé fún Muyideen. Èyí túmọ̀ sí pé àtìwú àtòrò ilé o àti property ẹ̀ ó ti di ti Muyideen. Ẹ wá náà jí nǹkan bẹ́ẹ̀ ó kàn lè notify àwọn ọlọ́pàá ni pé ó dàbí ẹni pé a gbọ́ pé wọ́n jí nǹkan bẹ́ẹ̀. Ẹ ní sè àti sọ wípé kílẹ̀ tún fẹ́ ṣe lórí ilẹ̀ tó ti fún yàn àti ilé tí àwọn tó àdá àtúrò àtàn ti ṣe àwọn èèyàn ti sóore wọ́n ti pọ̀pàkọ́. Àwọn tó àdá àtúrò àti sóore wọ́n ti pọ̀pàkọ́. Ìwọ náà ó ti fún nílẹ̀ ó ti pọ̀pàkọ́. Ó yìí ti kó ewu dọ́kúmẹ́ǹtì ẹ̀ gbogbo dọ́kúmẹ́ǹtì ilẹ̀ àti ilé ó ti fọkọ̀ Muyideen sí. Ó ní sẹ́yìn kan bẹ̀ yẹn mọ́. Irọ́ nìkan ni mọ́ pa. Ó ní sẹ́yìn kankan níbi ilé yẹn mọ́. Ó ní sẹ́yìn kankan bẹ̀ mọ́. Nítòótọ́ ìjà lòdì lórí ndúgbò ìwé. Lọ́tí èèyàn bá wá ń jà èèyàn náà máa ń kọjá ni èèyàn máa ń kẹjọ́ ni ẹjẹ́ làkọ́ àìkọjá. Ìjà lòdì ní gbogbo níbi ìṣẹ̀lẹ̀ ló fi ń wá option. Ilé tẹ́ ẹ ti kọ́ fún tẹ́ ẹ ti fún ní property fún tó ti tọ́ bọ́ wípé o ti gbélé fún. Ọ̀gá èmi mo sì mọ̀ pé wọ́n náà fọgbọ́n ṣe lórí kọ́lọ́pàá dání lọ síbẹ̀. Á pè mí nǹkan ní ọmọ akẹ́nà tí fẹ́ ọlọ́pàá ní ọlọ́pàá agbọ́pọ̀ jábì kan ẹ lọ ṣiṣẹ́ yín ọlọ́pàá ló kàrà àti gbogbo iṣẹ́ yòókù. Àwọn ọlọ́pàá náà mọ ìyìn tí wọ́n lè ṣe síbẹ̀ wọ́n mọ tẹ́lẹ̀ ṣe sínú nǹkan bẹ́ẹ̀ lábí òfin. Kódà àwọn ọlọ́pàá gan ni yóò pe Muyideen ní pé ẹ̀ ló sà
ṣé Mr. Muyideen nìyẹn a gbọ́ pé o lè wá sílé yín báyìí. Muyideen àtàwọn ọlọ́pàá ni ó máa sọ̀rọ̀ property ẹ̀ ni ẹ ti fún un. Jẹ́ má pẹ̀rẹ̀ wá Agbala Gabriel, jẹ́ má pẹ̀rẹ̀ wá nígbà tí mo jáde láti àtìbẹ́rẹ́tẹ́ tì mọ́ lókè kúra nígbà mo jáde látẹ̀wọ̀n. Ẹni pé àwọn olólùfẹ́ mi gbẹ̀yìn olólùfẹ́ tẹ́ nífẹ̀ẹ́ fa lára mi tẹ́ nífẹ̀ẹ́ dúmọ̀lẹ́ lára mi wọ́n dáwọ́ jọ fún mi. Owó òun ti di tèmi kíjọ wá ṣe láàrin mi àtẹni tó dáwọ́ fún mi ṣé yóò wá pé mi kí n mówó padà wá ni. Ọbẹ̀ ẹ̀là ó ra mọ́tò ó lọ sí wábàdàn wá ra mọ́tò ó gbé fún mi ó gbé wẹ̀ fún mi tí àbá ṣe láàrin mi àti ọbẹ̀ ẹ̀là tí ó ní mọ́ gbé mọ́tò padà bọ̀ ni. Ó ti filẹ̀ ó ti jukun ó ti fa àgbòfò egún ó ti jukun ẹ̀ lẹ̀. Mọ̀ táwọn yóò bá sọ̀rọ̀ emotion làwọn yóò mọ̀ fi sọ̀rọ̀ pé Agbala Gabriel ní sá fún lẹ̀ ṣé bó fún ó lóun fún ni kò lóun yá. Nígbà tí Agbala Gabriel náà ti fún lẹ́hun òun náà gbúdọ̀ jukun ẹ̀ lẹ̀ tó yìí ti lọ ṣe níwájú Oríyọmí tó ti sá ẹ̀ tọ́ ọ̀gbọ̀n wájú Oríyọmí pé nígbà tí yàṣẹ láàrin mi àti Muyideen yìí o ìwé ilé àti ilé gbogbo ẹ ti di Muyideen ní. Bó bá jẹ́ mi lóhun gan o lè lọ jábẹ́ òkàn mi. Gbogbo nǹkan tí wọ́n lè mú bẹ̀ tí yóò pa Muyideen kó ti mú kú ń bẹ̀. Á pè mí ní Agbala Gabriel ó lè lọ jábẹ́ òkàn mi mọ́. Ìwọ Agbala Gabriel wà ló padà lọ bẹ̀ wá ní ẹ̀yin ọmọ Nàìjíríà tá ẹ kọ́lé fún ṣe é pé diaspora ló kọ́ fún ẹ̀yin lẹ kọ́ fún kí ni ká ṣe lórí ẹ̀ lórí ní tá ẹ ti fún yàn kí lè ń wí. Abẹ́bìnrin kan mọ́ rò bẹ́ẹ̀ ni abẹ́bìnrin tèmi ò sì pé dáadáa wọ ẹ̀yin tó rí yín pé káyìn tó tún dá sọ̀rọ̀ yẹn. A ti gbé nǹkan fún ọ a ti kọ́ ilé fún ọ èmi Agbala Gabriel fún ọ ní ilẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn káàkiri àgbáláyé ẹ nífẹ̀ẹ́ Muyideen ní látara Agbala Gabriel ẹ sì dá owó jọ kí wọ́n fi kọ́lé fún ẹ ti sóore nìyẹn. Arábìnrin kan mo lọ ka comment ó ní kí wọ́n ta lé yẹn kí wọ́n kówó ẹ̀ nù jọ ṣéjọ náà kówó fún ni ìgbẹ́ tí wọ́n ta lé yẹn owó tó wà bẹ́ẹ̀ kí wọ́n kówó nù jọ kíjọ mọ̀ náà jọ lébi ń pòun. Muyideen Agbala Gabriel Agbala Gabriel ìwọ ló gbójú pò ń bẹ yẹn pátápátá tó wà fẹ́ kí n táwọn èèyàn ń sọ tó wà fẹ́ káwọn èèyàn mọ̀ rò bẹ́ẹ̀ ni pé yà bẹ́ẹ̀ lórí n táwọn èèyàn ń sọ tó wà fẹ́ kó sọ mọ́ ọ̀la ó gbójú pò ń bẹ yẹn pátápátá àti ti bàbá sún èbèbè ó ti fún wọn nílẹ̀ ó ti dáàsì wọn ó ti fún wọn nìyẹn ó ní ìdájọ́ padà lọ́bẹ̀ mọ́ kí ló lọ́mọ́ nítọ̀ lórí ilé ńlẹ̀ is it your property? Kò ṣe property ẹ̀ náà kí ló lọ́ ṣe ń bẹ̀ ṣáà tó à ń di àsórà tí wọ́n dáwó ṣé wọ́n láwọn fẹ́ gbowó wọn padà ní. Ẹjọ́ ìmọ̀ ìṣẹ́yẹ ni kí wọ́n mọ̀ dá ẹ̀yin ìwà Agbala Gabriel ìwọ náà lọ bá àwọn ọlọ́pàá kó o béèrè advice lọ́wọ́ wọn kò ṣe property ẹ̀ mọ́ náà wọ́n yà tó kọ́ ọlọ́pàá lọ́bẹ̀ kàn notify àwọn ọlọ́pàá ni pé wọ́n wá jábì kan bẹ̀ yẹn. Agbala Gabriel àmọ̀ràn ni ẹ má jẹ́ take ọ̀rọ̀ personal. Agbala Gabriel àmọ̀ràn ni ṣùgbọ́n Ọlọ́run nínú mi táì pé gbogbo ohun tí ó mú ọ̀gá gbogbo gíga rẹ bó ṣe ń ga yín dùn mí nínú ni láṣẹ lọ́wọ́ Olódùmarè Agbala Gabriel ò ní jábọ́. Torí gbọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ ìwọ náà ti mọ̀ rẹ́ o ti mẹ́tẹ́ èèyàn súnmọ́ o ti mọ̀ rẹ́ o ti mọ̀ tá o ti mẹ́tẹ́ èèyàn súnmọ́ o ti mẹ́tẹ́ èèyàn súnmọ́ o ti mọ̀ àwọn ọ̀rẹ́ ojú níwọ̀n bá àgbìn tó ṣẹlẹ̀ ń láàrin wa tí Muyideen o ti mọ̀ àwọn ọ̀rẹ́ ojú o ti mọ̀ àwọn ọ̀rẹ́ kankan fún sákàn rẹ̀ yín sí yẹn táyín tàbí ẹran ṣoṣo o ti mọ̀ wọ́n o sì mọ̀ àwa táyé pé tí ẹ làwa ń ṣe torí ẹni tó bá ti ń wò pé kó mọ fọmọlà kejì ní nǹkan kó mọ fọmọlà kejì ló ń jẹjẹ irú ẹni bẹ́ẹ̀ ìyẹn fi bí sú olóore. Agbala Gabriel káyé wá mọ́ bá fi bí sú ọ náà kó ń bá mú oore sú ọ ṣe mo ti ń sọ eléyìí ilẹ̀ àti ilé Muyideen mọ́ débẹ̀ mọ́ ẹ ti nígbà tẹ fún nílẹ̀ ẹ sọ pé ẹ yá ńlẹ̀ gbogbo ilẹ̀ láyé ìjọba ló ní má sì ṣe ìjọba lórí ilẹ̀ ìjọba ló lè mọ́ mọ́nítọ̀ lẹ̀ pé ṣẹ́ṣẹ́ gbé nǹkan burúkú ọbẹ̀ yẹn ìwọ ti Muyideen ló nílẹ̀ òun ló nílé tí ẹni tí bá ṣẹlẹ̀ ń bẹ̀
ọlọ́pàá Muyideen ni wọ́n pè olórí property káyọ̀sì mọ pàrọ̀ tó wà dáàbò pé ẹgbẹ́ kí ni ká ṣe lórí ẹ̀ gbogbo tẹ bá ṣe ń bẹ̀ yẹn ẹ mọ sáfòfin tẹ bá fi jẹ pé ẹ ṣé ká wá ta ni tẹ bá lè ta tí gbogbo property tó wà lọ́wọ́ Muyideen yóò sùn yín o àgbẹ̀gbẹ̀ lọ́run yóò ṣiṣẹ́ o wọ́n ń sọ yín o wọ́n ń sọ yín o yóò sùn yín o yóò sì win tó dẹ̀ ti kó gbogbo tó ní ṣe pẹ̀lú ilé yẹn ti kó fún ẹ wà kẹ àwọn tí a ń gbé àsúrà ní káàtà ní tẹ́ ẹ ti fún tẹ́ ẹ ti sọ orúkọ ẹ̀ pé òun ló nílé mi ò mọ̀ tẹ́ ti ń ṣerú ẹ̀ Agbala Gabriel ojú òní tí ọ o